mani jaa zaidun jaa zaidun wa kataba darsahu. Láti pé lẹ́yìn sìn tí wọ́n bá wọ́ fún wa ẹni tó ṣe ń bẹ̀rẹ̀ náhù ibi tó ti máa ní problem ó lè gba jaa zaidun wa kataba kò ní mọ nǹkan tó fẹ́ fún sí ní darsahu yẹn. Tí bá ní ká tú lẹ́nu sìn jaa zaidun zaidu dé wa kataba ó sì kọ darsahu ẹ̀kọ́ rẹ̀. Zaidu ni kí ni òun ló ṣiṣẹ́ jaa ní fíìlì tó ṣe wáwù yẹn conjunction ni which is pé ó dé ó dẹ̀ tún he came and he wrote his lesson. Jaa zaidun wa kataba a rí pé nísìnyí nígbà tí mo sọ pé kataba tí n bá tún wá sọ pé wa kataba zaidun ó máa wá tó pé bóyá bí zaidu mi là ń sọ yẹn kò ní ní ìtumọ̀ mọ́ kò ní fọ́rọ̀ yẹn ní kò ní jẹ́ kọ́rọ̀ yẹn ní ìtumọ̀. Ẹ wá já ṣe analysis ẹ̀ ń sìn ẹ jẹ́ ń gbé kìíní síbẹ̀ ṣáà rí dáadáa ṣá. Náà. Ó ní já. Ẹ má bínú ṣe Daris àbí Daros. Darisahu. Darisat. Darisu. Rọ̀ yẹn gba. Darisu. Kataba darisahu. Kataba darisahu. Darisahu. Ó yẹ ẹja jọ máa ṣe papọ̀ jáhà yẹn kí lápè jáhà. Jáhà. فعل ماضي مبني على كني على الفتحة الظاهرة كل ما بقول وفي الإعراب إعراب أقول على الفتح اللي ما فيك بي أقول أقول على الفتحة على أجعل فتحة على الفتحة الظاهرة على الآخر no على آخره ما جاكي ألف ما يكون تونيكيني ما يكون تونيكيني على آخره àti parí alákọ̀ọ́kọ́ Amarogo. Ó ní principle kan tó máa ń lò lọ́dọ̀ àwọn nínú àwò ó náà ní pé kí ni wà fílì ìrọ́bì ìrọ́bùn níbi ìrọ́bù tó ń ṣe yẹn náà a tún rí ìrọ́bù ń bẹ̀ bí ti tó bá sọ pé fíìlù mọ́dín mọ̀bùníyàtún kí ló fún mọ̀bùníyàtún ní mọ̀bùníyàtún ẹ̀fẹ́ ni ẹ ti gbé wájú mọ̀ àbí tó tún wá sọ kí ni alàlìfátìhátì àzọ́hírì ó pe fátìhátì ó tún wá lọ sọ pé zọ́hírì kò fún méjèèjì ní sífà wà mọ̀sóf á sọ pé kí ni o kò tí ì tẹ̀tẹ̀ rọ a jẹ́ pé níbi rọ́ọ̀bù tó ń ṣe yẹn náà o tún gbọ́dọ̀ sọ tó tún fẹ́ sọ náà tó yẹ báyẹn a ti ṣe jáà fíìlù madin mabniyun ala al-fatihati az-zahirati ala akhirih téèyàn bá ṣe ń bẹ̀rẹ̀ náhù kó lè bá a ṣúọ̀ fún yẹn pé mi gbégbági ẹ máa pe ìgbẹ̀yìn yẹn téèyàn bá ti ń pè gbẹ̀yìn kò ní wọ́n lè fi correct yẹn pé ń ṣe yẹn tí ò tí ì mọ nǹkan kan ní fíìlù mabniyun ala al-fatihati az-zahira tó wà lọ tajwid az-zahira al-akhiri àní ò tí ì mọ tó ń ṣe ń tiẹ̀ tó eléyìí àwọn amú zaidun kí ni zaidu ó jẹ́ o. ismun marfu'un. fa'ilun ẹja lọ ní fa'ilun ró ló ṣiṣẹ́ fa'ilun marfu'un àní sọ pé marfu'un bidumma àní marfu'un wa alamatu raf'ihi àwọn ọ̀rọ̀ mi ẹ̀ ti ní tẹ̀ ẹ̀ pé tẹ́ bá kàn sọ pé marfu'un bidumma wa alamatu raf'ihi marfu'un wa alamatu raf'ihi torí pé tá a bá padà tẹ̀síwájú àwọn àpẹẹrẹ tí wọ́n fi máa ń ṣe rọ́fù náà kì í ṣe yọkàn tó yẹ so táwọn ti dàrú mọ́ lọ́wọ́ ni marfu'un wa alamatu raf'ihi wa alamatu raf'ihi òun náà ní kí ni o ad-dammatu az-zahiratu ẹ ṣeun az-zahiratu ala kí ni o ala akhirihi tí ẹ náà ti kílẹ̀ sí wa. ẹ kà tún ẹ fún wa. òun náà ní kí ni o zaidu fa'ilun ẹni tó ṣiṣẹ́ marfu'un afuni ẹ̀wọ́ àyìnbá tí wọ́n fọ́nà pé ó ní àwọn terminologies irú terminology tí onífíkì bá lò
yóò yàtọ̀ sí tóní lóga tóní lóga ó yàtọ̀ sí tóní àròdù so àwọn sọ pé mọ̀rọ̀ fún un lọ́dọ̀ àwọn onínáwó ìtumọ̀ ẹ̀ ni pé kíní yẹn gba dómọ̀ nìyẹn pé tá bá sọ pé mọ̀rọ̀ fún un ó gba dómọ̀ tá bá sọ pé mọ̀ jùrúrù ńkọ́ kí ló gbà ìkànnà àwọn ìyá wa kan dá wa lóhùn. Mọ̀jùrù ẹ̀ ó pa fatia. ara o Gba ó gba kẹsàn-án. kí ni o ó gba kẹsàn-án ẹ ṣeun tá bá sọ pé mọ̀nsúùbù ńkọ́ ó gba fatia nìyẹn. Mọ̀nsúùbù fatia. àmọ́ níbi tí a ti máa ń lo mọ̀nsúùbù tiẹ̀ àti mọ̀jìzóòlù ibẹ̀ la padà ń lọ lẹ́nu eléyìí tá à ń ṣe àkànfi ṣe revision ni because tí fìlú mọ́dí bá ti yé in fact èèyàn ti ń wọnú náà wùbọ̀ díẹ̀díẹ̀ nìyẹn a ti ṣèyẹn báyẹn sìn fáìlì ló zaidu ló ṣiṣẹ́ mọ̀rù fún afúnidómọ̀ wà alámọ̀tò rọ́fún yìí àpẹẹrẹ dómọ̀ tó gbà yẹn òun náà ni àdómọ̀tú òun náà ni dómọ̀ gangan torí gbà míì alifu lè jápẹrẹ dómọ̀ ìbútù ló lè jápẹrẹ dómọ̀ ṣe ló jẹ́ pé náàwù tiẹ̀ èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àgbérùgbésọ̀ àwọn kankan wà tó pé dandan nìyẹn gbọ́dọ̀ ha àwọn ọ̀bẹ̀rẹ̀ yẹn wọ́n á lè jẹ́ bíi márùn-ún kéèyàn há mẹ́ta tí mẹ́ta yẹn bá ti dúró àwọn yòókù yẹn á kàn wọn àfi yòókù náà rún mọ́ náà ni so òun náà ní kí ni àpẹẹrẹ rọ́fù tó gbà ó ní kí ni àdómọ̀ torí pé rọ́fù tó gba mọ̀rùfù yẹn torí irú ipò tó wà á ti mọ̀ pé anything tó bá ti jẹ́ fáìlì mọ̀rùfù láàmọ̀ pé tó dé báyẹn anything tó bá ti jẹ́ fáìlì mọ̀rùfù láàmọ̀ pé wà láwọn tó rọ́fù yìí àpẹẹrẹ tó fi gba dómọ̀ yẹn òun náà ní pé dómọ̀ gẹ́gẹ́ wà ń bẹ̀ ó tẹ̀ hàn nígbà yẹn á rí pé dómọ̀ yẹn hàn gbẹ̀ yẹn tàbá la fẹ́ wọ́ zaidu nsìn á ṣe kí ni ó á ní kí ni ó zaidu tí bá fẹ́ fọmọ sórí ẹ̀ nsìn mo wà dó lórí zaidu kí ló ṣe á ní zaidu ṣé tó dómọ̀ yẹn gẹ́gẹ́ là ń pè ní kí ni ó ní àlámọ̀rọ̀ fún ẹ̀ ó kú kí ni ó kú wà gbogbo ara fi pápátá inú náwó lẹ́ṣẹ̀ analysis ẹ̀ á sọ pé àlìwáwù á ní kí ni àlìwáwù kí ló ń wáwù kí lápẹ́ wáwù látif ó ní kí ni conjunction wáwù òun la fi so ẹ pé aṣọ fẹ́ẹ̀bù méjì papọ̀ nìyẹn he came and he wrote his lesson ìnáwó kí ni wáwù látif bẹ́ẹ̀ ṣe pé náà nìyẹn wáwù látif ìwà rè tó ń fún lẹ́kọ̀ wáwù ẹ má bínú yadul katib wáwù àtù mo pòwe kan nígbà tá a ṣe bẹ̀rẹ̀ kí ni báwo mo ṣe pa mo ní wáwù yadul katibi ẹnìkan parí ẹ̀ Subhanallah. yadul katibi ẹni mo pòwe kan nígbà tá a bẹ̀rẹ̀ tó bí èèyàn fẹ́ kọ nǹkan kan tó wá ṣe mistake mo ní yadul katibi amya'u yadul katibi amya'u owó ẹni tó ń kọ ìwé afọ́jú ni ẹ̀fọ́tọ̀ ni bí èèyàn fẹ́ tẹ̀ ọ̀tọ̀ ni tí ó lọ tẹ̀ so ìyẹn la pè ní wáwù láti kí ni iṣẹ́ tí wáwù láti lè máa ń ṣe ó ní pé nǹkan tí a ní nǹkan wáwù láti fù òun gẹ́gẹ́ ni kí ni àwa ní màtúfù ní tá a fẹ́ fi lórí jáàyè ẹ̀ pé nísìnyí a ní wáwù yẹn wáwù láti fù kátàbà yìí níwájẹ́ kí ni màtúfù àlá jáà ntí tó bá wà ntá bá kọ́kọ́ kàn ká tó kan wáwù láti fù yẹn nǹkan tó bá gbà ní nǹkan tó wà lẹ́yìn wáwù láti fù yẹn náà gbọ́dọ̀ gbà. Ẹ bá sọ pé Allahu wá ṣé rọ̀súlì yìí ni ó jàbí rọ̀súlàhù. Rasulu. Allahu. Rasulu. Allahu wa rasuluhu. Báwa rí pé àwọn àgbẹ̀ pé kí ló fún àrọ̀súlù náà ní kí ló fún òun náà ní nǹkan tá láwù gbà. Wáwù tó ti ṣiṣẹ́ yẹn wáwù yẹn ni pé nǹkan kan náà ní iṣẹ́ ìntàfẹ́sọ yẹn. Wáwù láti fún náà ń pè é. A bá sọ pé inna Allaha wa malaikatihi àrí. Wa malaikatahu. Wa malaikatahu. Kí ló fà á? Torí pé inna Allaha Allahu yẹn gba Fatiha. Àwọn afẹ́ sọ pé àti anything tó bá ti túmọ̀ sí pé lágbájá àti lágbájá nǹkan ọkàn náà lẹ́jọ́ fún ìgbẹ̀yìn náà gbọ́dọ̀ jọ yàtọ̀ síra wọn. Inna Allaha wa malaikatahu. Allahu wa rasuluhu. Lillahi wa rasulihi. Tó bí báyẹn já dìímú dáadáa o tó a ti sọ wáwù láti fún mẹ́yẹn
tá bá sọ pé kátàbà ẹlẹ́ẹ̀kejì ń sìn ibi tíṣẹ́ wà gangan nìyẹn bàbá ẹ pé ń sìn bá ṣe ṣe kátàbà ẹlẹ́ẹ̀kejì ó gbọ́dọ̀ yàtọ̀ sí alákọ̀ọ́kọ́ á wà sọ pé kátàbà ẹ máa bá mi ká lọ fi'lun madin mabniyun ala kíni al-fathi ẹja lo al-fathi al-zahiri so ká máa lò síra wọn báyẹn láti fi tírẹ̀nì wa dáadáa al-zahiri ala akhirihi اليد يد الكاتب amuya al-fathi al-zahiri okay al-ziharu mọkọ ìyẹn tó ti mú tùmọ̀ mí wá al-ziharu ní kéèyàn sọ fún ìyàwó ẹ̀ pé ẹ̀yin ìyàwó òun jọ ti yá òun Ọlọ́run kó làwọn ń bì yẹn Allahu Akbar. so gbogbo lárúbáwá tẹ́ bá ti lè fi yára fi kan kún kan báyìí ziyadatul harifi ziyadatul ma'na tẹ́ bá ti lè fi yára fi kún kankan tẹ́ ti kọ́ lẹ̀ tẹ́ pé ẹ ti fi nǹkan míì kún ìtumọ̀ ẹ ti yàtọ̀ so ala az-zahiri ala akhirihi a rí pé kò tí ì tán síbẹ̀ káwọn sọ pé wa fa'iluhu ẹ máa wo ẹni tó wá ṣiṣẹ́ fíìlì ilé because gbogbo verb gbọ́dọ̀ ní kíni o ó gbọ́dọ̀ ní dúà bí lábá ṣe máa ṣe tiẹ̀ nìyẹn kí ọkùnrin sìn a ti sọ pé zaidu kọ wá sọ pé kátàbà dárísàwù tálẹ́ tó ń sọ bẹ́ẹ̀ a jẹ́ pé zaidu yẹn náà ni mò ń rí fáàsì ìkéde òun mi máa repeat zaidu padà torí kọ́rọ̀ yẹn lè bá a ní ìtumọ̀ tó make sense tó dẹ̀ lè bá a ó lè bá a wu ẹni tó fẹ́ gbọ́ a sọ pé wà fa'iluhu damirun mustatirun fihi ẹni tó ṣiṣẹ́ yìí damirun pronoun kan ni mustatirun tó ti fara pamọ́ ẹ̀rí pé kò yọ jáde mbẹ̀ mustatirun tó ti fara pamọ́ fihi sínú kátàbà yẹn ọ̀rọ̀ méjì ni ẹ̀rí pé gbàtà bẹ̀rẹ̀ a sọ fún wa pé ibi tí lábáwọ̀ ti máa pe nǹkan lọ́rọ̀ ó ní kó jẹ́ méjì sókè ìgbà míì rè ọ̀rọ̀ kan wà gbé picture pé ẹ̀rọ ẹyọ kan ni àmọ́ tá a bá tú palẹ̀ yóò jọ̀rọ̀ méjì gẹ́gẹ́ bí ká sọ pé uktub idlis nígbà tá a command èèyàn command verb ẹ̀ ń pa sọ fún wa pé kí ni ọ̀rọ̀ méjì ni ìtumọ̀ ẹni pé ìwọ tí mò ń bá sọ̀rọ̀ ìdílé bẹ́ẹ̀ náà lélẹ̀ náà sìn tọ̀míhùn mustatirun fihi ó ti fara pamọ́ síbẹ̀ a wà sọ pé ìgbà míì a máa sọ pé wujuban ìgbà míì a sọ pé jawazan ẹja kó fáwọn yẹn lẹ̀ ìdájọ́ ọ̀tọ̀ nìyẹn tọ̀míhùn mustatirun fihi taqdiruhu ìtumọ̀ taqdiruhu ni pé ìtàwùlẹ̀ fẹ́ sọ gangan bẹ́ẹ̀ taqdiruhu in tí wọ́n fi pamọ́ yẹn òun gangan wá rèé o a wà sọ pé huwa taqdiruhu huwa ìtumọ̀ ni pé jaa zaidu wa kataba huwa ìyẹn pé zaidu yẹn o darisahu àmọ́ èèwọ̀ ní ká ní kíni o èèwọ̀ ní ká fi kíni o ká gbé huwa yẹn jáde ó ti èèwọ̀ ní kí wà ẹ̀mí sí tẹ́wàá sọ pé jaa zaidu wa kataba huwa darisahu ní àṣẹ lè ṣe nǹkan náà hù ṣe bí ká sọ pé adé came and he adé ló gbà wọnú ilé kíláàsì náà wò. so ẹ wo eléyìí sìn ẹ̀pá ti kọ́ yẹn sìn àti níbi kátàbà eléyìí nǹkan mélòó la rí mẹ́ ta ló lè sọ fún mi. níbi kátàbà yẹn. níbi kátàbà yẹn nǹkan mélòó la rí. méjì. kí lára àkọ́kọ́. náà ni fáìlì huwa. àti fíìlì. àti fíìlì. tani ọ̀rọ̀ ayé mi ta kọ́kọ́ bá dé yìí síwájú ká tó ṣe dárísàwù yẹn ẹ jẹ́ ká sáré ṣàlàyé ṣe tani ò tí yé mi ta kọ́kọ́ bá dé yìí ẹ má jà gbàgbé pé àwọn méjì kan ò lè nímọ̀ láyé kò sí mọ́ ìfẹ́ ṣe tó èèyàn méjì kan ò lè nímọ̀ òun náà ni mustahi ẹni tó bá mọ̀ tìjú tẹ́mi nìkan ní wàá sọ pé mi mọ̀ àti kí ni o jakabier àti ẹni tó bá ní ìgbéraga actually àdìwà ikọ̀ lẹ́ẹ̀fì rí tó mọ̀ sọ pé tó ṣẹlẹ̀ ni pé actually náà tó mo ti gbọ́ yé náà mo ti ṣe náà wìyẹn náà but ẹ̀kàn ṣàlàyé ẹ̀ náà pọ́pọ́ ò mọ́. àwọn iṣẹ́ ilé ìkéré inú ayé. nígbà mélòó rọ́ọ̀bù stars ẹ̀ fọ́ ní ìṣàṣẹ́ mi wá ní kí n máa ṣe kátàbà nínú kí ẹ̀ ṣe náà ọmọ wa bẹ́ẹ̀. kí a bọ́ ní ọ̀rọ̀ àwọn ọmọ Málíkì ó jẹ. irú eléyìí sìn. ustaz ṣe gbọ́n sà ẹ jọ ẹ bá a tún ti
kátàbà yẹn ẹ bá Okay. tún kà then Okay. ẹ bá tún mọ̀. Ó ní kátàbà fi'lu Naam. madi past tense ni ẹgbẹ́ ó kọ mabniyu ala al-fathi àti mọ́pa sórí fatia Naam. zahiri ala akhirihi èyí tó hàn nígbẹ̀yìn ẹ̀ Naam. àmọ́ kí ni wà fa'iluhu ẹni tó ṣiṣẹ́ rẹ̀ domirun any verb any type wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni àní ṣe báyìí ẹgbẹ́ akọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fresh mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan láti ìbẹ̀rẹ̀ a sọ pé kí ni qala Allahu subhanahu wa ta'ala kìnìkan nígbà tí n bá padà tún lọ pé Allahu yẹn wá ìsára kí n sọ pé huwa àbí kí n tún sọ pé qala náà again ẹni tó ń ka nǹkan yẹn nígbà tí mo ti dákọ̀ Allahu síwájú yẹn kò ní retí kí n ṣe dákọ̀ Allahu mọ́ anything tó bá ti wá jẹ pé mo tẹ̀ lọ́wọ́ lọ lo fíìlì yẹn lẹ́lẹ́kejì yẹn mo gbọ́dọ̀ ṣe analysis ẹ̀ báyìí pé mo ti tọ́jú dọ̀míìrù síbẹ̀ ni o ìyẹn ní ò jẹ́ kéèyàn mọ̀ wípé ìyẹn ní ò ní jẹ́ kéèyàn lọ lu gidárìsà o. ó ní fíìlù máàdì past tense ni mabniyun ala kíni o mabniyun ala al-fath àti mọ́pa lórí fatih az-zahiri èyí tó hàn ala akhirihi ní ìgbẹ̀yìn rẹ̀ wa fa'iluhu ẹni tó wá ṣiṣẹ́ fíìlì yẹn omirun pronoun kan lòun mustatirun fihi tá a ti fi pamọ́ sára rẹ̀ dandan ni kó rí bẹ́ẹ̀ wujuban nìyẹn takdiruhu pronoun yẹn ni pé tí n bá fẹ́ yọ jáde o huwa la máa pè. ẹgbẹ́ torí pé tá a bá sọ pé ja'at Fatimatu wa katabat darsahu àìpé tí máa fẹ́ ṣe wa katabat yẹn a sọ pé kí ni o kataba fi'lu madi mabniyun ala al-fathi adh-dhahir ala akhirih wa fa'iluhu damirun mustatirun fi takdiruhu hiya tó bí báyìí takdiruhu hiya táwù tó gba sùkún yẹn màá túbọ̀ náà wà wàá sọ pé kí ni táwù tanis la mahalla laha min al-i'rab táwù láàyè kankan kò níṣẹ́ kankan tó ń fẹ́ ṣe mẹ́ tó tẹ́lẹ̀ bá ti yé wá ń sìn a ti ṣe débi kí ni o a ti ṣe débi ta ló lè bá dárìsà wú yẹn ta ló lè bá wa ṣe dárìsà wú yẹn tí ó dẹ̀ ṣe dáadáa dárìsà wú yẹn tí ó dẹ̀ gbìyànjú ẹ̀ dáadáa mo fẹ́ kẹ́nìkan gbìyànjú náà bísímìlà. Dárìsà wú yẹn kì í ṣe verb ṣe bí noun yẹn ismu no. kí la máa pè dárìsà wú yẹn having seen verb àti kí ni o àti subject maf'ulu bihi ẹ̀yà yìí mansubun yes wa alamatu nasbihi naam al-fathatu adh-dhahiratu ala akhirihi. ṣé à ní pín sí méjì ni. ẹ gbọ́dọ̀ pín sí méjì ni búrẹ́dì ó ń bèjì ni náà ẹnì kan gbọ́dọ̀ dájẹ́. mo ti parí dárúsà nìyẹn o. wàhúwá. ok. wàhúwá. wàhúwá. àgbọ̀hùn yín mọ́. ní ìbẹ̀rẹ̀ wàhúwá. parí o. wàhúwá mudọ́f. wàhúwá mudọ́f. alhawu hawu ńkọ́ a tún wá ṣe hawu yẹn náà lọ́tọ̀ dọ̀míìrù muttasil. dọ̀míìrù ẹ fi voice yín yẹn lẹ̀ ẹjẹ àtúntò àlàyé ẹjẹ wọn aṣàlàyé rẹ. ṣe é di pé kìíní yìí sìn ó máa ń dàbí pé mírèkù nìbọn téèyàn bá ti gbọ́ yé
níjẹ́ bá ti lè rí ẹ ti rí iṣẹ́ ẹ ti rí ẹni tó ṣiṣẹ́ anything tó bá wá lẹ́yìn yẹn pàápàá jùlọ tó bá ti lọ jẹ́ ismu yóò jẹ́ kí ni yóò jẹ́ mọ̀ fún olùbí yóò jẹ́ṣẹ́ tí wọ́n ṣe ẹ̀ pa ṣe kí ni a ṣe kátàbẹ̀ lẹ́ẹ̀kejì tá a bá sọ pé dárísà hu a wá sọ pé dárísà tó gba fátíà yẹn dárísà tó gba fátíà yẹn báwo ni rọ́ọ̀bù jẹ́ ó ní kí ni o ní maf'ulu bihi nínú àmì tá a fi ń dá maf'ulu bihi mọ̀ ni pé òun ó gba fátíà a wá ní kí ni o maf'ulun bihi mansubun ẹ̀ pa sọ fúnra pé ní tó bá ti gba fátíà mansubu láàmọ̀ pé tó bá ti jẹ́ kí ni tó fi àní lọ lo irú ìdájọ́ ìwà applicable síbi ìgbà tá a bá ń sọ pé fíìlù madi mabniyu ala al-fati àní sọ pé mabniyu ala mansubu mabniyu ala al-fati lòun àmọ́ tó bá ti dirú pé a fẹ́ ṣe bí maf'ulu bihi àní maf'ulu bihi mansubun wa alamatu nasbihi kí ni àpẹẹrẹ nasibu ẹ̀ oníkíni o al-fathatu adh-dhahiratu a ṣe ìrọ́bù náà tẹ́sì wa tó ń bọ̀ o ẹja máa retí o adh-dhahiratu ẹjọ́ ṣe wá díẹ̀ o. no ìrọ́bù Suratul Baqara tó ní ala akhiri Allahu Akbar. nǹkan sìn maf'ulu bihi àmì fi bihi síbẹ̀ yadul katibi àmìyá maf'ulu bihi iṣẹ́ ta ìyẹn mansubun ó gba nasibu which is fatiha wa alamatu nasibihi wa alamatu mututi fún nasibihi àpẹẹrẹ fatiha rẹ̀ ní kí ni o al-fatihatu adh-dhahiratu ala akhirihi kò tí ì tán á ní kí ni o wa huwa mudaf á rí pé ìtumọ̀ ẹ̀ ní pé kí ni o zaidu dé wá kọ ẹ̀kọ́ rẹ̀ ó kọ ẹ̀kọ́ rẹ̀ wa huwa mudafun òun ti parí ń bẹ̀ full stop á wà bọ́ sísàlẹ̀ alihahu àtúnṣe òun náà báyìí kí ni o mùdọ́fù ilayhi kí ni mùdọ́fù ilayhi máa gbà. dọ́mọ̀. Mudọ́fù ilayhi. mùdọ́fù ilayhi. mùdọ́fù ilayhi. mùdọ́fù ilayhi ó gba kẹsàn-án. naam. ó ti yé báyìí àmọ́ ní ìsìn afẹ́pẹ́lẹ́ yìí ní mùdọ́fù ilayhi nígbà tí pé ní dárísà hu dọ́mọ̀ ní àwò yẹn gbà kí láwà ṣe torí tó wà ń bẹ̀ ní dárísà hu la pè láwà ní mùdọ́ ẹja kọ́kọ́ lọ́mọ gbogbo pronoun pàápàá mọ̀bùníyù ló máa ń jẹ́ kí ni mo sọ gbogbo pronoun pàápàá yóò jẹ́ mọ̀bùníyù nípò ohun tó yẹ kó gbà á ní kí ni hu mùdọ́ fún ẹ máa wò ó sìn ẹ máa wò ó mo fẹ́ ṣe ẹ máa kọ́lẹ̀ o mùdọ́fù ilayhi ẹ̀rí mabniyun ala dommi mùdọ́fù ẹ̀ pé dọ̀míìrù lòun ẹ̀ gbogbo náà bá pátá wọ́n máa ń mọ́ pa ni pé wúwà náà ni áwùdọ́mọ hù náà ni áwùkẹ́sọ hìhì náà ni ṣùgbọ́n sọ pé kí ni mùdọ́fù mabniyun ala dommi wọ́n mọ́ pa lórí dọ́mọ̀ fi mahali níbi tó ti jẹ́ kó ṣe kí ni o láàyè tó jẹ́ kó ṣe kí ni o fi mahali jarri níbi tó yẹ kó ti gba kẹsọrọ mùdọ́fù ilayhi awo fi mahali jarri bil idafa méjèèjì náà ló lọ fi mahali jarri ẹja sọ pé bil idafa ó dàbí kó lé ní kò lé o láwọn ọkọ àwọn eléyìí ni o ẹ má jẹ́ ń tàn yín o ó kéré náà àfáà tó lè ṣe bá ti ṣe inú tí bọ́dà òbí kọ́ ya gbìyànjú yìí táwọn ọmọ rí pé àwọn ṣe ń bẹ̀rẹ̀ ṣe léyìí so ó kéré náà àfáà tó lè ṣe báyìí bá ṣe wá máa ṣe nìyẹn dárísà hu ìrọ́bù ni pé ẹ bá ṣe fọ́ kalẹ̀ yín sìn kò sí ìmọ̀ tó nírú ẹ̀ so ìtumọ̀ èdè lárúbáwá tó mú rẹwà tó dẹ̀ mú fẹjú nìyẹn ibi tó pọ̀lọpọ̀ tí wọ́n wá sá lélẹ̀ ibi tí wọ́n dẹ̀ ti mọ̀ pé lágbájá jẹ gírì tẹ́ wọ́n sọ pé já àzẹ́ìdù wàkátà bá darí suhu tó tún pé with confidence ọmọlé kó kàn wọ́ sẹ́ńlẹ̀ ni pé àfa àjẹgì ṣe é báyẹn so ẹja àtúnmú látòkè já àzẹ́ìdù zẹ́ìdù dé wàkátà bá darí sàwù ó wá kọ ẹ̀kọ́ rẹ̀ zẹ́ìdù kábàtẹ̀ wọ́n kọ́ sọ pé zẹ́ìdù kọ ẹ̀kọ́ zẹ́ìdù ẹni tó ṣiṣẹ́ kọ́ iṣẹ́ tá a ṣe ẹ̀kọ́ ìtíṣẹ́ yẹn dálé lórí ìdá mẹ́tẹ̀ẹ̀ta yẹn pé àbí òpè ní ti tábà sọ pé kátàbà zaidu dárìsà
kátàbà zaidu dárìsà kátàbà zaidu àdárìsà kátàbà ìdájọ́ ẹ̀ ti yé wa zaidu fáìlì àdárìsà maf'ulu bihi mansubun alamatu nasbi al-fatihatu dhahiratu ala akhiri a rí pé yẹn pure àwọn tó wá ti dárìsà hù nǹkan míì tó ti so mọ́ ó jẹ́ pé ìrọ́bù yẹn ẹ gbọ́dọ̀ mọ notice kí ló tún ti join mélèé tápẹ́ ìsìn apá bá fún wa as an assignment àbá fún wa nínú exam tẹ́nìkan wá ṣe débi pé tẹ̀kídìrì wú àbó ṣe dárìsà pé maf'ulu bihi tí ò wá ṣe háwù yẹn náà lọ́tọ̀ pé ìdọ̀míìrù yẹn wo ni mùdọ́pìlẹ̀ tòkí la bá débi gbogbo bí táwọn sọ yìí ni pé ọ̀rọ̀ tá a sọ débẹ̀ ni pé fíìlù máa dí o ìṣáyà pé kí ni àpẹẹrẹ àkọ́kọ́ ni kó gba fatia àpẹẹrẹ lẹ́ẹ̀kejì ní kí ni o okay mo ń gbọ́ yín ẹ bèrè. Okay náà mo fẹ́ tó máa yẹ pé dọ̀míìrù tó jẹ́ húwà yìí mọ̀bìníyù ni so tá a bá fi kún wípé jaa zaidun wa kataba darusahu wa dhahaba ila baytihi so how yẹn so báwo la ṣe máa ṣe pé ìyẹn ti rà. ìlà baytihi yẹn ìlà harfu jarri bayti ẹni kejì dọ̀míìrù yẹn ẹ gbọ́dọ̀ split ẹ̀ torí pé kì í ṣọ̀rọ̀ ẹyọ kan mọ́ nìyẹn bayti yìí yẹn ẹ gbọ́dọ̀ ṣe papọ̀ mọ́ ìlà harfu jarri bayti ismun majrurun bi ìlà wa alamatu jarrihi al-kasratu adh-dhahiratu ala akhirihi wa huwa mudaf yìí pé how yẹn ẹ gẹ́tẹ̀ how yẹn á sọ pé kí ni o mudaf ilayhi mabniyun how yẹn á sọ pé kí ni damirun muttasilun join pronoun yẹn ti kí ni o ó ti join mọ́ ó ti attach mọ́ kí ni o mọ́ náà yẹn á sọ pé kí ni o damirun muttasilun pronoun tó join papọ̀ á rí pé tá a bá sọ pé huwa hiya hum huma àwọn yẹn ẹ rí pé wọ́n máa ń dá dúró ni àmọ́ yí baituhu qalamuhu kúlùhù padà wọ́n sọ pé Allahu wa rasuluhu wú yẹn ó lọ sọ́dọ̀ Allah ṣùgbọ́n àwọn pronoun tó bá ti ń join mọ́ ọ̀rọ̀ báyẹn ìyẹn là ń pè ní muttasil ìtìsọ́ọ̀lù ní kí nǹkan connect ibẹ̀ náà ti yọ ìtìsọ́láàtì etísálàtì táwọn ń pariwo etísálàtì tẹ́lẹ̀ omi máa fọwọ́ kejì ẹ̀ tó bá fẹ́ pè kí mo ẹ̀kọ́ yẹn ìtìsọ́láàtì ní connection kí nǹkan join papọ̀ mọ́ra wọn ìyẹn la fi ní dọ̀míìrù muttasil pronoun tó join papọ̀ mọ́ ọ̀rọ̀ tó ń bá bọ̀ àti dọ̀míìrù munfasil èyí tí ó dá wà lọ́tọ̀ ìlà la wà ìlà harfu jarri bayti ismun majrurun alamatu jarrihi al-kasratu. Hello ustaz. Naam. Níbo lẹ ní a ti máa lo ìtẹ́sílù yìí bí ìtẹ́sílù dẹ̀lẹ̀ pé sorry so ẹni pé tí now níbi dómọ̀ yẹn ẹ níbi sùnkún tó gba dómọ̀ yẹn how tó gba dómọ̀ ẹ wá ní mùdọ́fù ilé mọ̀bìnrin ala dómọ̀ fi mahala okay kí ló wá gbẹ̀yìn ṣé bẹ́ẹ̀ ni ìtẹ́sílà yẹn máa wà ní. fi mahali ẹ má jà mọ́ gbogbo àwọn kí n ta ti ń kọ́ yẹn a gbọ́dọ̀ máa apply ẹ̀ a ti mọ̀ pé fi ní tó bá tẹ̀lé ó gbọ́dọ̀ gba kẹsùn nígbẹ̀yìn. fi mahali náà. nípò járì ibi tó ti yẹ kó gba kẹsùrọ̀ ẹ pé hu tó gba dómọ̀ yìí kẹsùrọ̀ ló yẹ kó gbà nígbà tá a pè ní mùdọ́fù ilé. àwọn nǹkan yẹn a gbọ́dọ̀ máa tẹ̀lé bọ̀ lọ́dún wa lóde àìkú change kò change fún nǹkan kan ló fà á tó fi rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀. nígbà tá a pè nǹkan mùdọ́fù ilé tó wá gba dómọ̀ sórí a gbọ́dọ̀ di oyè wọn pé nǹkan báyìí ló fà á. mùdọ́fù ilé yìí mabniyun ala dómì wọ́n mọ̀ pa lórí dómọ̀ torí pronoun ni bí ó ṣe wà ní tiẹ̀ nìyẹn. àní sọ pé dárísà yìí kọ́ àti ní pé dárísà ha àdẹni pé sárísà yìí ara wú náà ni ó jẹ wú náà ni wú ó máa jẹ. ẹ wá sọ pé kí ni ẹ wá sọ pé kí mahali àmọ́ àyè tí náà. Ebi dárúsà wọ́n yẹn ṣé kò èmi wò ṣé kò lẹ́tọ̀ọ́ kí nítorí ibi ìrọ́pùtà ṣe àfi etí sọ́ọ̀lù sí o. Ìdá sọ pé kí ni o
a ní kí ni dọ̀mírún ẹja ṣe mi ṣe complete tẹ́lẹ̀ ni mo fẹ́ gbé wa sí level pé àti di gúrú tẹ́lẹ̀ ni ẹ̀rọ ìbínú ẹjẹ́ ń gbé láti ẹjẹ́ ń gbé láti bí ìsìn máa sọ pé kí ni o máa sọ pé dọ̀mírún nígbà àkọ́kọ́ kọ síwájú ẹ̀ ní kí ni dọ̀mírún muttasilun dọ̀mírún muttasil áwùyẹ là ń sọ áwùyẹ dọ̀mírún muttasilun tó náà ni tó join papọ̀ ẹ̀rí pé ó join papọ̀ mọ́ verb yẹn ni darisahu sulahu kitabahu wa amma man utiya kitabahu Allahu wa rasuluhu inna Allaha wa malaikatahu gbogbo orí tóun bá ti wà ń tiẹ̀ tó bá ti jẹ́ pé áwù yẹn bá lọ ń lọ sọ́dọ̀ third person singular tí ò sí ń bì áwù yẹn tó mọ̀ yẹn ni ó mọ̀ gbà lọ gbére ń tiẹ̀ kápẹ́tọ̀ akọni o kápẹ́tọ̀ obìnrin náà ni a ní ó mọ̀ gbà rasulaha kitabaha abuha akuha tó bí ẹ báyẹn so báyìí ni ìbáṣe máa ṣòwò nìyẹn so àwa ní dọ̀mírùn muttasilun pronoun tó ṣe kí ni o tó join papọ̀ ni mùdọ́fù ilayhi alhawu dọ̀mírùn muttasilun àwa ní pè ní mùdọ́fù ilayhi àkọ́kọ́ ní pè ní mùdọ́fù ilayhi mọ̀ ń báyìí sí àwa pè léyìí rẹ torí ọ̀nà méjì lè gbà ṣe tá pé ẹni tó ti mọ náà wù dáadáa ń bá sọ̀rọ̀ á kàn pé ní mùdọ́fù ilayhi direct ẹni tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ yóò ṣàlàyé pé dọ̀mírùn muttasilun yóò wá fò síbi pé mabniyun ala dammi fi mahalli jarri مضاف إليه أو في محل جر بالإضافة